Àgbélépọ̀tá, kí la máa ń lò fún àgbélépọ̀tá yìí? Igi tí Ṣàngó sán pa. Ṣẹ́rí, mo máa ń sọ méjì mẹ́ta péré lóògùn tóògùn bá ti jẹ́. Mo ti fi iṣẹ́ yìí lẹ̀ lórí péjì mi rí, ṣùgbọ́n ti tó bí ọdún méjì mẹ́ta. Mo wá wò pé kí n fún àwọn èèyàn mi ní nǹkan tí ó tún wúlò fún wọn. Tó jẹ́ pé béèyàn bá ń dààmú rẹ tí ń perí rẹ níbi, ibi ọmọ ọba, àgbákò ọmọ ṣe. Gbogbo ẹnikẹ́ni tí ń bá ní òní rọ́nà lọ, òní róúnjẹ jẹ, àbọ́kàn rẹ̀ ò ní balẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run tí ó bá ti láàyè lo iṣẹ́ yìí, ọ̀rọ̀ wọn dàbí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní fi ń nà. Kí lá lọ wá? Igi tí Ṣàngó sán pa àtàdárí pọ́n. Tẹ bá wo, ẹ rí pé kíkọ yìí ṣe kíkọ sí ó ti tó bí ọjọ́ mélòó kan. Àwa dì pamọ́ torí pé àwọn egbògi pọ̀ nù lé kọ́ mọ́ papọ̀ mọ́ra wọn. Ló jẹ́ akọ, ẹ rí pé igi tí Ṣàngó sán pa. Bá ṣe máa ń di ọ̀pọ̀lọpọ̀ ọ̀run tí ilé ológun fi tẹ́rù fi pọ̀. Tó wá ní èyí ò wúlò, tọ̀hún wúlò ní mẹ́rù èrè pọ̀. Ara nǹkan tí máa mú ilé ológun ṣe dígbọ̀ndígbọ̀n ní. Torí ọjọ́ tá a bá nílò rẹ̀, bó ni àní ṣẹ̀ṣẹ̀ máa dààmú àti máa wá káàkiri. A kàn lọ bí tá a fi ṣí. Egbògi lè pé mẹ́ta mẹ́rin ń bẹ̀. A wò pé ṣé èyí tá a kọ nǹkan ṣe ní ṣẹlẹ̀ yìí, òun ni ò ní jẹ́ á máa kẹsì ọ̀tún bọ̀ tòsì, tí ó lè jẹ́ kó máa dún bó ṣe ń dún, yóò lè jẹ́ kó máa jó bó ṣe ń jó, yóò lè jẹ́ kó máa lọ bó ṣe ń lọ. Nítorí wípé téèyàn bá lo ohun tó yẹ kó lò, òun làwọn bàbá wa fún wọn ní oògùn tí ò jẹ́ o, ìwé rẹ̀ kò kán ni. Tá a bá ti lọ wá igi tí Ṣàngó sán pa, ṣe rí gbogbo tá a nílò ń bẹ̀ kákànrà la díẹ̀ báyìí. Dèdé ìka báyìí ti tó kákànrà là, dèdé ẹnu báyìí. Tá a bá ti là á wà lọ wá adarí pọ́n. Tá a bá ti wá adarí pọ́n, aláǹkọkọ, èyí tó rí rẹ̀ máa ń pọ́n tó jẹ́ akọ. Ohun tí ò jẹ́ ká mú wá sí láìfù ní ìsinmi wípé Facebook ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Gbogbo tá à ń ṣe bí ọdún kan ọdún méjì sẹ́yìn lórí Facebook tá a mú jẹ, ìyẹn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ní ìsìn. Ṣọ́ra àgbélépọ̀tá yọ ya wèrè gan. Tá a bá ti mú díẹ̀ nínú igi tí Ṣàngó sán pa yìí, tá a bá ti mú díẹ̀, a wà kì í bọ adarí pọ́n òun lẹ́nu. Tá a bá ti kì í bọ adarí pọ́n òun lẹ́nu, ó lè jẹ́ òkú, ó lè jẹ́ ààyè, ṣùgbọ́n èyí tó dáa jù tí mo máa ń lò tí máa ń ṣiṣẹ́ jù, òun ni ààyè tá a rà, tá a wá lẹ̀ mọ́lẹ̀ á lẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tí ó kú. Òun ló dáa jù. Tá a bá ti mú, á lẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo pọ̀ pẹ̀lú agbára láfi lẹ̀ mọ́lẹ̀. Ṣé rí bá a ṣe lẹ̀ mọ́lẹ̀ tó kú lẹ́ẹ̀kan náà o? Ìyí máa ń ṣiṣẹ́, ìyí máa ń jẹ́ ju àbẹ́yìí tó jẹ́ òkú tá a rà lọ́jà lọ. Ara àwọn nǹkan kéékèèké tí oògùn lẹ́wọ̀n rẹ̀ tó fi ń dàbí ẹni wípé àwọn kan ní oògùn ò jẹ́ àbí oògùn ò ṣiṣẹ́ mọ́. Oògùn jẹ́. Tó o bá bá babaláwo àbólóògùn tó mọ oògùn àti bá a ṣe é lò pàdé nìkan ló kù. Bẹ́ẹ̀ bá sọ fún mi pé oògùn iṣẹ́ lára òun ti lo oògùn kò jẹ́, kò tí ì lo oògùn fágbẹ́nró ni o. Tó o bá ti lo oògùn mi, mọ̀ pé nítòótọ́ Ọlọ́run ń lò mí lọ́wọ́ lásìkò yìí. Tá a bá ti mú adarí pọ́n ààyè òun, tá a lẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà tó púpọ̀, á wà á kì igi tí Ṣàngó sán pa yẹn, á kì í bọ̀ lẹ́nu. Yóò wá yọ jáde, ṣe pé yóò jáde síkùn rẹ̀ nìkan o. Tó bá ti wọ̀ lẹ́nu, yóò wá jáde díẹ̀ sí ẹnu rẹ̀ báyìí, yóò ṣe sọ̀nsọ̀ bí ìgbà tí yẹn fi kó de hàn kan lẹ́nu. Á wà á jó pẹ̀lú atari àjà kan. Bó ṣe atari gidi lórí yóò ṣiṣẹ́, bó ṣe atari àjà lórí yóò ṣiṣẹ́. Ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀, iṣẹ́ tá a lò lẹ́ẹ̀kan ṣoṣo ni kó má bàa pọ̀ jù. La fi ní ká lo atari àjà, bó lo atari gidi ńlá náà yóò ṣiṣẹ́. Tó o bá ti jó pẹ̀lú dídí atari kan tán, ó wàá ṣín gbẹ́rẹ́ 21 sórí. 1 2 3 4 5 6 7 8 9 10 21. Tó bá ti ṣín sórí tán, ẹlẹ́bù ló sìn kì í ṣe olóòró. Ẹ pé olóòró ni 1 2 3 4 5 rárá. 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 ẹlẹ́bù ló sìn. Kì í ṣe pé olóòrò náà ò ní ṣiṣẹ́ o, ṣùgbọ́n ẹlẹ́bù yẹn máa ń gbéra. Ọ̀pọ̀lọpọ̀ mọ àwọn ẹ̀wọ̀n kọ̀ọ̀kan torí pé àwa sì gbọ́dọ̀ àwọn bàbá wa, àwa máa ń béèrè pé bó la ṣe é ṣe, kí ló dé tá a bá sin eléyìí báyìí tó ń rí báyìí, kí ló dé tá a sin báyìí, torí pé ẹni tó gbé ọ̀dọ̀ àwọn bàbá tó mọ mi mọ̀ ó yàtọ̀ sí ẹni tó kàn délé bá àkáǹtì oògùn tí kàn ń ṣe, ẹni pé yọmọ fọ̀túnbọ̀ tó ṣe ni kò ní jọra wọn. Ó sin lẹ́lẹ́bù ó wà fẹ́ bu yẹn rá, díẹ̀ náà ló bunú ẹbu yẹn tó fi rá. Sọ wá rẹ́bu tó kù yẹn ẹ̀ẹ̀kan ṣoṣo ló lò ó. Tó bá wá fẹ́ sín gbẹ́rẹ́ yẹn orí odó ló ti sín gbẹ́rẹ́ yẹn, ẹsẹ̀ rẹ̀ ò wá ní kanlẹ̀. Tó bá jòkó lórí odó báyìí lórí ìyá odó ó dojú ẹ̀ délẹ̀ ni o. Torí ẹlòmíì tó lè máa pè mí bàbá Fágbéró sáàsìjú odó sókè ni sáà jòkó lórí rárá o, ẹ da ojú odó délẹ̀ ẹ jòkó lé lórí, ẹ wàá kásẹ̀ lé ọmọ odó tó ń jẹ́ wípé ẹsẹ̀ rẹ̀ ò ní kanlẹ̀, àti ara rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ orí odó náà ló wà, àtọmọ odó àti ìyá odó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ odó tí wọ́n ń lò dáadáa ni ó dá púpọ̀. So tó bá sín gbẹ́rẹ́ wọn lórí ẹ̀ tán ó wàá fọ́, ó fi yòókù fọ́ ẹ̀kọ́ ọmọ lẹ́ẹ̀kan ṣoṣo. Tó bá fi yòókù fọ́ ẹ̀kọ́ ọmọ lẹ́ẹ̀kan ṣoṣo ó mú ẹ̀kọ́ yẹn lórí odó yẹn kó tó gbẹ́sẹ̀ kalẹ̀. Èyí tó bá kù lára igbá tó ike tó bá fi lò kò sí ike tó lè fi lò, o lè fi síbí fọ́, o lè fọwọ́ fọ́. Ẹlòmíì ṣe ni ṣé ká lo síbí bó lo síbí déédéé, ṣùgbọ́n àwọn bàbá wa máa ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ, ó dáa kó fọwọ́ ara rẹ fọ́ kó wá lò lẹ́ẹ̀kan ṣoṣo. Tó wá rí gbẹ́rẹ́ yìí ó dáa kó o ti wẹ̀ kó o tó sìn, ó sì dáa kó o ti wẹ̀ kó o tó lò. Àsìkò tó sì dáa jù láti lò ní ọwọ́ ìrọ̀lẹ́ málẹ́. O lè lò láàárọ̀ o, kò sí tó burú mẹ́ o, ṣùgbọ́n ayé ti dáyé pé olúkálùkù ń para mọ́. Níjọ́ wọn àná a sín gbẹ́rẹ́ báyìí gbogbo ayé ní ọmọ rí, mo sín gbẹ́rẹ́ àgbélépọ̀tá a ṣírí kalẹ̀ ẹni wọ́n mọ̀ wúrà yìí. Èmi wa tún máa láàrin ọjà, èmi ní àfáwọn ní èèyàn ní kí wọ́n láàrin ọjà kọjá à wọ́n fẹ́ gbé láyé lọ́wọ́ yẹ́yẹ́ náà fẹ́ pọ́ yẹ́yẹ́ nù. Torí pé àwọn kan bẹ tán tó jù wá lọ, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wa ní nǹkan tá a fi ṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn. Tó bá ti sin lálẹ́, tó bá ti dàárọ̀ ọjọ́ kejì o ò ní wẹ̀, torí pé alẹ́ ni yóò tọwọ́ ọ̀sán mọ́wọ́ rọ̀lẹ́ ọjọ́ kejì kó o tó wẹ̀. Kò jù bá ń lọ, gbẹ́rẹ́ yìí dáa kó o sin lálẹ́. Oorun tí wọn náà bá sùn mọ́jú alẹ́ ìjọ́un ló fi mọ irú iṣẹ́ tó o lò. Gbogbo wọn tó bá wá lu iṣẹ́ yìí tó bá dán ló máa fàdúrà ran bàbá mi Ẹdúwọ̀dù lọ́wọ́. Iṣẹ́ bàbá mi ni, torí wípé agbára rẹ̀ ní ń bẹ lára mi, àṣẹ rẹ̀ ní ń bẹ lára mi, torí pé àṣẹ rẹ̀ ní ń lò. Ìdí náà tí mo fi ń ṣàdúrà fún bàbá mi ní gbogbo ìgbà pé kọ́lọ́run kó bá mi délẹ̀ fẹ́ ni re. Iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ọmọ ẹ̀dá yìí tó sì fílẹ̀ kó má bàjẹ́. Àti gbogbo àwọn bàbá mi tó ti lọ tán fi ìdí àṣẹ àti ewé àtegbò yìí kalẹ̀ tán ní kí mi Fágbéró máa lò ó. Gbogbo ẹ̀yin tẹ bá wá lo iṣẹ́ mi tẹ ráyè padà tẹ share rẹ̀ ọkàn yóò balẹ̀ o, ọwọ́ yín ó tẹnu, ẹ rówó, ẹ rí ná, ẹ rí lò, ẹ ní dẹni àná o, ẹ ní jẹni tí wọ́n wá fún bí o. Àǹfààní wà lórí YouTube page mi, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Àwọn awọ́rò ń bẹ téèyàn ń lò síbi tí a ti ń tajà, àwọn aṣínà ń bẹ, àwọn mọ̀lẹ́ ń bẹ, àwọn iṣẹ́ téèyàn fi jẹ́ èèyàn pàtàkì inú ayé ń bẹ ńlẹ̀. Ìwọ sáà ti kàn sí Fágbéró ọmọ Òrìṣàtọ́lá, àpèsíǹṣègùn àgbáyé, ọmọ àpẹkẹpẹkẹ, òjò ń pa páànù, àní dààmú o, ọkàn wọ́ balẹ̀ o, mọ́ sùn o. Béèyàn bá ti lè sùn jù kò ní jẹ́yàn o. Gbogbo ẹni tí bá ti ń fi tòru sùn, tí bá ti ń fi gbogbo òru sùn jù kò ní jẹ́yàn o. Kódà mọ̀ bá aládùúgbò kankan tó máa ṣe lóru, máa tẹ fóònù lóru, má fi òru sùn. Ewu pọ̀ lóru, oore pọ̀ lóru. Ẹni tí ó bá sùn lóru lóore wọ́tọ̀. Ẹlòmíì ò tí débi kankan yẹn lóhun òun pa fóònù sùn ni. Ó lò sí bàbá rẹ̀ o. Ètí jẹ́ nǹkan o. Lóhun pa fóònù sùn. Wọ́n fi fóònù sí silent. Ọmọ ìgbà tí wọ́n pè ọ́ fún re. Bóyá lẹ́tọ̀ sùn yẹn ni wọ́n ronú kàn pé ẹ jẹ́ ká pe ọmọ yìí. Wọ́n dẹ̀ pè ọ́. Tó bá dàárọ̀ la yọjú sí mi. Ọ̀dà send àkáǹtì rẹ̀. Ọmọ ìgbà tí wọ́n pè ọ́ fún re. Wọ́n pa fóònù. Wọ́n fi fóònù sí silent. Kò síná lórí fóònù rẹ̀. Kí ni ń jẹ́ kó má síná lórí fóònù rẹ̀? Ó jẹ́ contractor, ó jẹ́ agbaṣẹ́ṣe, ó jẹ́ òṣìṣẹ́ ọwọ́,
òjò gbogbo ò ń gbìyànjú wà ń pa fóònù ó mọ̀ wípé àsìkò tó àdúrà rẹ̀ ó gbà ní wọ́n ń sún sẹ́yìn o mọ̀jà sun nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Ìlú Ìlọrin náà ni mo wà anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá tẹ́ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ẹ gbọ́kadà ẹlẹ́yìn lọ ilé epo Ibrolac lágbo ọba anywhere tó bá jẹ́ last bus stop tọkọ̀ ti sọ yín ẹ kàn gbọ́kadà ẹni ilé epo Ibrolac lẹ́ ń lọ lágbo ọba tẹ́ bá wá ti dé ilé epo yẹn ẹ bèrè junction Olú guest house lágbo ọba tẹ́ bá ti dé ibi junction Olú guest house ẹ ti rí sáńbọ̀dù mi Òrìṣàtọ́lá Ìfágbénró Herbal Medicine Limited ẹ rí fọganáísà kan níbi junction yẹn Alhaji Hasan ọmọ ẹ̀dẹ́ lọ́dọ̀ fọgá yẹn ẹ bèrè ilé Ìfágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsìn ìṣègùn àgbáyé transformer kan bẹ níbi junction yẹn gangan o ṣùgbọ́n wọ́n ti sún sọ́wọ́ ọ̀nà díẹ̀ torí ẹ lè mọ́ bá transformer yẹn ń bẹ̀ ṣùgbọ́n ẹ rí i pé wọ́n ti sún sọ́wọ́ ọ̀nà díẹ̀ bẹ̀ lẹ́yìn ló ti mọ̀ pé ibi tẹ́ ẹ̀ ń lọ rèé ẹ like ẹ share ẹ comment ẹ ní gbọ́ kú sí mi o ẹ ní gbọ́ àìsàn sí mi o gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀yin náà ní kúkú òjijì o ọkàn wọ́ balẹ̀ o ẹ já like ẹ já share ẹ já comment ire o ire gbàngbà.